lè sálọ fẹ́ni kankan nílẹ̀ yóò. A ò lè sálọ fẹ́ni kankan nílẹ̀ yóò. Ibi tó bá gbà la máa gbà o. Ibi tó bá lọ la máa lọ. Wèrè la fi ń wò wèrè, wèrè la fi ń wò wèrè. Ẹ jẹ́ kọ́kọ́ sọ kíní kan fún yín èèyàn. Know this and know peace. Ẹ yẹ kó jẹ́ pé ọ̀dọ̀ Ẹlẹ́yà Tẹ́mù lẹ ti kọ́kọ́ gbọ́ kíní. Kò sí olórí tẹ́ ẹ máa lé láàfin Kábíyèsí Ọjájá. It's because the palace is too exposed ló jẹ́ kí gbogbo yín kẹ́ tó kéyín síta kẹ́ tó máa wọ́tọ́ sí wọn lára. Ìgbà tó jẹ́ pé blogger gan ti ń gbóbòdè bẹ́ẹ̀. Àǹtí mi ẹ má bínú, sometimes ẹ máa gba bullet, straight bullet ni. Well, of course, lórí channel. Anytime we have to talk about Ọjájá, irú ẹ̀yin ilẹ̀ máa ń kó wọ̀ sí Bámá yẹn. Ẹ̀yin ilẹ̀ wọ̀ lára àwọn èèyàn tó ń kó wọ̀ sí Bámá yẹn. Àwọn èèyàn yín ló ń sọ̀rọ̀ àwọn olórí yẹn láì dá. Tó gìrì ò bá dẹ̀ lanu, aláǹgbá ò lè wọ̀ gìrì. Èèyàn náà pè yín, tán fi pè yín pé ó yá o, wá jẹ́ ń bẹ̀ o. It's a privilege láti dó oko ọba. It's a privilege. That is the best pọ́nrán you can ever take in your life. Ó yẹ kẹ́ ẹ frame ẹ̀ nígbà yẹn kẹ́ ẹ gbé sí yàrá yín. Kẹ́ ẹ máa àdọ́ ẹ̀ kẹ́ ẹ máa bow down fún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni. Àǹtí, ẹ̀yin àtàwọn èèyàn, that is the best thing that can ever happen to you. Pọ́nrán Kábíyèsí. Kábíyèsí má bínú o. Mo ṣe bá pọ́nrán yín o. Gbọ́dọ̀ tó ọ̀rọ̀ bá dé bẹ́ẹ̀, ẹ jẹ́ àbára wa sọ. It's a privilege for you people láti any one of you ni láti rí pọ́nrán Kábíyèsí tó ní irun lórí tí gbogbo ẹ̀ Ọlọ́run ló mọ̀ bí ó ní irun àwọn òde bẹ́ẹ̀ tá a tẹ̀ mọ̀ àwa ṣáà zíìmù ni kọ́lọ́run ṣàánú wa. Mo ṣe bá pọ́nrán o, mo tún ti sọ o. Àwọn èèyàn yín ló wá ń búlì àwọn olórí sí. Bó bá gbé gbá wọn ò mọ̀ gbé, tó bá gbá wò wọn ò mọ̀ gbé, ìkòkò bá ṣàsùn àwọn kó lẹ́yẹ kan fẹ́. Ṣẹ́yìn náà wá yẹ kan fẹ́ ni. Àǹtí ẹ ti tọ́lé kíní wò, ẹ ti tọ́lé aláwo wò, ẹ ti tọ́wé oníṣègùn wò, ẹ ti tọ́ hospital wò, ẹ ti tọ́ àwọn tó gbé láti arò wò. Kò sí nǹkan tẹ́ ẹ ti tọ́wò ní ayé yìí. Ẹ láìkí oko. Ẹ̀yin àtàwọn godmother yín, ẹ láìkí oko. Still náà kò jẹ́ ẹ̀yin lọ́wọ́. Àwọn èèyàn kan wà ní ayé yìí. Ó kàn máa fòbò ṣe sàárà ni. Orí ẹ̀ ò mọ́kọ wá látọ̀run. Ẹ má jìjàkadì. Leave ọkọ for irú àwa. Àǹtí ẹ lè gbogbo dọ́dọ̀ ọkọ mi. Ọkọ mi ò lè wo side tí nínú kíni kí ló gùn bẹ́ẹ̀. Ọjà ti tán ṣọ́ọ̀bù náà. Ẹ rántí gbàtà tí ìsọ pé àǹtí mi ẹ má bínú ọ̀rọ̀ yín kan mo fẹ́ sọ bọ̀ ọ̀rọ̀ yín sometimes ọlọ́. Ó kàn máa ń kó sí mi lẹ́nu ni. Ṣé mọ̀ pé we are joined together forever. Wọ́n ní ìgbà tí bàbá ń ṣe ó ní wọ́n sọ pé ó tight bàjẹ́. Àǹtí ẹ bọ́lẹ̀ ń bẹ̀, àǹtí ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Gbogbo wa láti ṣàbíamọ́ èwo ni ó tight bàjẹ́. Àwọn ọmọ yín ló ti dàgbà yẹn ládùúrú oko yẹn. Ẹ bọ́lẹ̀ ń bẹ̀, ẹ má máa gbé wa mọ́ra lóṣù. Irọ́ ni mi láìkì àǹtí. Ẹ ní bàbá ìyẹn 30 mi náà try àti sangbà yẹn. Mo kàn ní kí gbé yín padà sí memory lane. Ó tight bàjẹ́, mi ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti bímọ. Àǹtí ṣé dájú ìsìnfà báwo? Àǹtí ojú mi ló gbọ́n, òbò mi ò gbọ́n, kọjú tó gbọ́n, òbò tí bàjẹ́, ṣe dí àwọn àdàbà. Ọkọ mi ló fún mi lọ́tí mu ẹ má bínú. Gbogbo ẹ ti di kíni? Ó ti di condemned factory. Àǹtí gbogbo ala ti ṣàbíamọ́ ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Kí orí ọmọ ti bẹ̀ jáde ẹ̀ wọ́n á sọ pé kíní kan. Ẹ kó kíni ṣe lọ ṣe BJ rejuvenation ni àbí kíni. Ìta gan náà máa ránṣọ́ máa rán dénú ni. Ṣé wọ́n máa rán gbogbo ẹ̀ pa kán kún rán pa ká mọ̀ pé kíní kan ni. Wọ́n kú díwò nǹkan ká kúkú mọ̀. Ṣé wọ́n fẹ́ díwò ń pa ni? Nǹkan tí ẹ̀ lásìtì ẹ̀ ó ti bàjẹ́. Ẹ ṣẹ̀ wá pọ́n lẹ́sìn pé wọ́n sọ pé ó tó dé kíní kan. Ẹ dẹ̀yìn lẹ́yìn ààfin as long as àwọn wèrè tẹ́ ẹ kó jáde pé kó máa sọ̀rọ̀ àwọn olórí èmi ò ní gbà fún yín o.
òun ni mò ń sọ fún yín pé privilege ní tọ́tẹ̀ jẹ́ kẹ́ tọ́wọ́ ń bẹ àwọn kan wá láti tọ́wọ́ ń bẹ ojú dẹ̀ ní bàbá wò wọ́n ní ojú lọkùnrin ń dó because ìgbà tí bàbá wọ ọbẹ̀ tó rí pé yé kànga ni ṣé màá kànga táwọn ọmọ làwọn máa ń gbé yẹn tó máa ń jìn dáadáa yẹn orísun omi ibẹ̀ kọ́nà ṣàánú yàn kànga tómi ẹ̀ ti gbẹ bàbá yà á japa tó if na you know if you reach your turn no japa ṣé ìrùgbé lásán àwọn ọkùnrin ń lọ síbẹ̀ tó ń tọ̀ síbẹ̀ tó ń sá lọ ni if you reach your turn no japa bàbá yà á japa pé kí leléyìí ó kùn láwọn lọ fi fa bàbá jáde nígbà tí bàbá já sí kànga amókùn sọ̀rùn bàbá báyìí tí gbogbo wa tó tá à ń fà ọlọ́run ló ní ká fa bàbá jáde níjọ́sí wọ́n jìn sọ́hùn ni kí ẹ mọ kí yàn ọ̀dùn ráhùn kọ́mọ ṣàánú èèyàn ìfẹ́ àwọn olórí ilẹ̀ tó bá gbé gbá wọn ò mọ̀ gbé tó bá gbá wò wọn ò mọ̀ ṣe èdè jẹ́ kó drink water drop cup wọn ò lè ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé àwọn olórí ò mọ̀ wá wù ṣẹ́yìn gan wà nílé ọkọ ẹ má bínú ṣé bèrè ò fàjà tẹ́yìn bá mọ̀ wá wù kí ló dé tó jẹ́ pé gbogbo yẹn kàn bímọ kiri ni eléyìí ọkọ méjì ló bímọ fún ẹ̀yin ọkọ mẹ́ta ìmí ọkọ mẹ́rin ẹ kàn bímọ kiri kò sẹ́nìbọ̀dì tó fẹ́ gbé yín sílé ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé obìnrin kan ò mọ̀ wá wù ni ẹ jẹ́ a máa bára wa sòótọ́ mi ò tí ì bù yín o àlàyé ọ̀rọ̀ leléyìí o àti ìbẹ̀rẹ̀ sí ń já ń sìn o mo dẹ̀ sọ kíní kan fún yín èmi gan fẹ́ jà fáwọn olórí bẹ́ẹ̀ ni ṣé mo pa tí mi jà fún kábíyèsí ń jọ́sìn èmi gan fẹ́ jà fún lórí bọ́ èmi ò ṣe tí bá lọ jà fún lórí tí bá tó má pè mí sí palace ẹjọ́ ṣé afẹ́ máa ṣe sísọ̀sì ń bẹ́ẹ̀ nìyẹn àbí torí kò tiẹ̀ yé mi báyìí àǹtí jà fún bàbá ń jọ́sìn pọ́nrán la rí pọ́nrán náà jẹ bọ̀ èmi ò mọ bó ṣe ń ṣe mi ì mọ bó ṣe ń ṣe obìnrin women to women mi ì mọ ṣe ṣe lówó owó nìkan ni owó lẹ lè fi mú mi bí mo ṣe wà yìí owó lèmi ìfẹ́ èmi ò fẹ́ kẹ́ máa ṣe sísọ̀sì orí Facebook ilẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń jà fún bàbá tó jẹ́ pé bọ́n ṣe kápátá yín àmọ́ akọ̀gbọ́n pé wọ́n ti kápátá yín ni bọ́n ṣe kápátá yín ló dàbí pé wọ́n tún ká ọpọlọ yín mọ́ àǹtí mi bọ́n ṣe kápátá yín ló tún dàbí pé wọ́n tún ká ọpọlọ yín mọ́ bìkọ́sẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe mọ́ ìfẹ́ yẹn ti kábíyèsí ṣe tún dà sọ́hùn ni like ṣé ẹ fọyín sí ni ṣé kò sẹ́nibọ̀dì nínú gbogbo yín tó lè wá explain pé báwo lòun ṣe rí ìgbà tẹ́ ẹ sọ dá sọ́hùn báwo ni ọ̀hún ṣe rí kóbìnrin mẹ́fà fẹ́ kú torí nǹkan kan òpó ẹyọ kan ni Fúlàní fi ń dà màlúù kábíyèsí sọra wọn dọ̀pá ẹyọ kan kí gbogbo obìnrin sọ pé tẹ́lẹ̀ ò bá jọkọ ni máa kú síbẹ̀ ni kábíyèsí orí yín yọ yín wípé àwa ti máa rí because èmi gan mo gbọ́dọ̀ débẹ̀ nǹkan tí àǹtí mi fi rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ èmi gan gbọ́dọ̀ mójú mi kúrò ń bẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ẹ mọ̀ pé mi máa wá ròyìn fún yín ẹ gbọ́dọ̀ disappoint mi ò gbọ́dọ̀ gbọ́ kó ti rẹ̀ yín èmi náà máa dé bẹ́ẹ̀ a máa tọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ẹja lọ ṣe practical náà á tọ́ wò a gbọ́dọ̀ mọ̀ kí ló wà ń bẹ̀ tí gbogbo èèyàn dẹ́fẹ̀ kú síbẹ̀ ẹ wá sọ gbogbo èèyàn di nuisance lórí social media kábí ẹ máa rọra eléyìí fẹ́ fẹ́ lè ṣubú eléyìí fẹ́ lélẹ̀ lọ káwọn lè wọlé ó ga o ọlọ́run máa ṣàánú mi ẹ rántí pé ọmọ òrukàn ní kábíyèsí ẹ ṣàánú ẹ kò ní ìyá kò ní bàbá ọmọ òrukàn ní kábíyèsí nígbà tí wọ́n bá gbogbo wà tẹ́lẹ̀ gbogbo wà kí ẹ gbóúnjẹ wá rí o òbò ní gbogbo yín ń gbé wá o ẹ ń ṣe palliative òbò ẹ ń há òbò bíi sọfẹ́níà òbò ní gbogbo yín ń gbé wá o ẹ gbogbo wà òbò tó ti ń rùn òbò míì kìkì ìdún ni òbò míì tẹ́ bá máa débẹ̀ báyìí wọ́n á ti fọ́gò sínú ẹ̀ òbò míì bó ṣe máa wá yín síta bí eyín ọká nìyí tọmọ ọlọmọ tó máa kí kíní tó máa jẹ kíní Ọlọ́run ṣàánú èèyàn òbò míì wọ́n ti ṣọwọ́ oríṣiríṣi òbò alágbálúgbó omi òórùn tí mi gan máa gbé jáde báyìí wọ́n máa kígbe ní pé láìláìláìlá ẹ má fòbò pa máa nìyí náà ẹ̀yin lẹ jẹ́ kó rójú ráyè ṣèlú ìlú òbò lẹ ń gbé wá òbò lẹ ń sọ pé kó máa túṣe kábíyèsí ẹ sọra yín dá lápàtà òbò náà ẹ wá ń lá wọn lọ kábíyèsí you are flex ẹ má bínú orí adé pọ́nrán orí adé is ó yẹ kán dádé fókó yín ni because òun gan ló ń dàrú òun ló ń ṣèlú gan wáyé ká sọ pé ẹ̀tọ́ ẹ̀ tó túlù ṣe
You are not in action, but your pọ́nrán is in action. Ó yẹ kán jọba fún pọ́nrán yín ni. Ká máa ṣe kábíyèsí fún pọ́nrán yín. Kò dàbí eléyìí. Kábíyèsí, ogun dẹ́ ti dálẹ̀ báyìí. Ogun ti fẹ́ kó wa lọ o. Torí everyday náà ń blog àwọn olórí o. Àwọn tó náà tún gbà fún pé òkè pọ́nrán yìí for the rest of your life ẹ̀yin lẹni pọ́nrán ẹ máa gbádùn ẹ̀. Àwọn tó tún wà ń ta tó ti wọlé wọ́n tún ń jà wípé báwo ló ṣe máa já wọn ẹ lé wọn lọ. Báwo mo ṣe máa wà nílé ọkọ mi téèyàn kan máa sọ fún mi pé mi ò mọ̀ wá wù ọkọ mi ò complain. Ẹ̀yin tẹ́ sọ pé wọ́n ń dojú tì wá kò yẹ kí bólórí ṣe ń ṣe nìyẹn kò yẹ kó máa ṣe jáwé jura tó bá tún dunú wọ́n ra jókòó ẹ̀yin lè máa sọ pé inú wọn ò dùn wọ́n tún dunú sìn ẹ sọ pé wọ́n tún dunú. Wetin una go do for this life? Màá wà nílé ọkọ mi wàá sọ pé inú mi ti ń dùn jù ìgbà tí ń ṣe pé ẹ ṣe èrè ò bá wù mí kí jókòó lọ́kọ mi lórí. That came out wrong. That came out so wrong. Ò bá wù mí Ọlọ́run ṣàánú mi. Nǹkan tí mo mí nǹkan nìyẹn ẹ̀yin lẹ mọ̀. Ẹ jọ̀ọ́ kí là ń sọ lọ́nà. Ọlọ́run ọkàn èèyàn ti wà diverted nsìn báyìí. Ara tó bá wù mí mo lè fọkọ mi dá nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ̀yin lẹ mọ̀. Ara tó bá wù mí mo lè fi ọkọ mi. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run bá máa ṣàánú mi báyìí ò gbà mí. Ó yẹ kí kúrò lórí YouTube. YouTube is turning me to something else, to somebody else. Ara tó bá wù mí mo lè fọkọ mi dá kò sí nǹkan tó kàn yín. Ẹ̀yin ẹ wálé ọkọ gbà lọ. Tẹ́yìn bá ní wà ní tẹ́ẹ̀dẹ̀ mọ́ bọ́ ṣe ń gbélé ọkọ tẹ́ ẹ mọ rẹ́sípì ẹ̀ kò yẹ kán lè yín dànù. Kò yẹ kí ẹ jẹ́ single mother. Ẹ fà àwọn olórí ilẹ̀ bó ṣe ń ṣe yẹn gangan ló wù wá ìyẹn la fẹ́ rí. We don't want a sad olórí. We want olórí tó máa fún wọn tán tó máa na ọmọ pa tó máa tó ní síyà tó máa fi síyà pa wọn tó máa wà glamorous tó máa pẹ́pẹ́ wa nǹkan tá a fẹ́ nìyẹn. Life is about pẹ́pẹ́. Life is too boring. You want a boring olórí tó máa róró máa yà tán ní ṣe kinní kan. We want a spirit olórí. We want Gen Z olórí nǹkan tá a fẹ́ nù tó máa ṣe pépérépé nǹkan tá a fẹ́ ni ẹ tójú máa kọ gbinrin tẹ́sẹ̀ máa kọ gbinrin. Àwọn eléyìí aṣọ òjàbọ́ léjìká wọn rárá gbáṣọ sí gbogbo ẹ̀ ò yẹ dànù kò yẹ lẹ̀ gbogbo ẹ̀ dúdú ọmọ ká ń pè ní gbàtà tí mi máa tú bra pàtì báyìí ó dórókún ni ẹ wá wọ́n kábíyèsí ò ní kálẹ̀ ṣe kíní yẹn ó àfi bíi slippers báyìí ṣé mo tó bá mú pure water tán tó wá jọ̀rọ̀ ẹ̀ sọnù ẹ lè sọ sẹ́yìn fọmọ bíi eléyìí ẹ lè róòlù ẹ̀ ẹ jẹ́ ń demonstrate ẹ lè róòlù ẹ̀ báyìí kẹ́ ẹ sọ sẹ́yìn kẹ́ ẹ sọ fọmọ ẹ wá ní bàbá òní jápa ẹ̀yin ní rẹ́sípì lẹ́ẹ̀sìn ilé ọkọ wọ́n ń dojú tì wá kábíyèsí ò complain ṣó wá complain fún mi ọ̀ǹtì tí kábíyèsí bá tẹ̀ fẹ́ complain ó máa sọ fún wọn nínú kọ̀rọ̀ yà kí ni tiyín náà Fálànà ọ̀ṣọ́gbà ẹ̀tara ẹni là ń sọ kábíyèsí ò complain ẹ̀yin lè máa jà torí okó ẹ wo bó ṣe ń ṣe wọn mọ̀ wá wù wọn jẹ ẹ tún jà Adébímpé o tún bá Olúborí jà kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin tó bá ti ń ṣe rere jù ẹ lọ ló máa ń bá jà náà Adébímpé ó bá yẹ sábọ́ọ̀dù jà torí pé ayé ń gbọ́ yẹ sábọ́ọ̀dù kò sẹ́ni wẹ̀rì tó ń gbọ́wọ́ ó bá ta ló tẹ̀ tó bá jà ọba ńlá jà torí pé kí ni o fẹ́ yẹ kí Lizzy mọ̀ pé wọ́n lòún sọ́pọ̀tì òun o fẹ́ ní favouritism o fẹ́ kán láìkẹ́ tipátipá low self esteem nìyẹn o nǹkan tó ń pè nìyẹn o bọ́ ọba ńlá jà ó ní ọba ńlá tí ò bá ṣọkọ ẹ̀ tó gba ṣọ́ọ̀bù fún ta ló rán iṣẹ́ kẹ́nìbọ̀dì má gba ṣọ́ọ̀bù fún ẹ ṣọ́ tẹ̀ bẹ̀rẹ̀ pé kí ló jẹ láàárọ̀ ẹ kí ló jẹ sùn àwọn ló tún já láì náà orí oko ìyá oko ń jẹ́ torí tó bá jẹ́ pé obìnrin tó jẹ́ pé wọ́n ń fún ẹ back to back ó ní máa bá àwọn obìnrin tó ní oko nílé òní máa kí máa bóbìnrin tó wà married jẹ̀sìn kí máa bá wọn jà ẹ jọ̀ọ́ kí ni mo fẹ́ bá wọn jà sí kò sí náà torí wọ́n láyọ̀ tó máa rún ẹ mọ́jú ọ̀nà oko dùn ẹ má jẹ́ kán confuse yín kí wọ́n máa bá oko ó ní mọ iyì oko ìgbà tí mo travel tí òtútù fẹ́ pa mí ni mo mọ iyì ọkọ mi nǹkan tí mo fẹ́ ṣe gan mi ìparí ẹ̀ kí tó sá padà wá sílé oko dáa o ìgbà tó bá ń sùn tó ń jí ò lè mọ iyì ìwọ jẹ́ kán gbókó sá fún ẹ for like few days you will miss it my darling oko dá lára pọ̀ ara ẹ máa sílé ara ẹ máa balẹ̀ ni gbogbo nǹkan tó ń ro gbogbo ẹ̀ pátápátá ló máa sórí mínítì yẹn tó bá mọ̀ bó ṣe wá ń kànyàn
tó sọra wọn dàgbò tó ń kàn ẹ̀ pa síbẹ̀ ó ní lè dìde gbogbo ara ẹ̀ máa gbọ̀n báyìí nù tí omi máa wẹ́ jáde ń di ẹ̀ báyìí nù tó máa mú ẹ̀ kàn dáadáa òun báyàn tó lé ọkọ lé òun bàjá ìwọ ò dẹ̀ lọ́kọ ìwọ single mother that is struggling ní ẹ wọ́n ra washing machine fún ẹ wọ́n gbàtà jollof rice fún ẹ àwọn èèyàn orí social media ló ń contribute fún ẹ àyẹ̀bẹ́ òun ò ní nǹkan kan ẹjọ́ báwo ló ṣe kéńjẹ yẹn náà Yínká kò yẹ kó jẹ́wọ́ ìyẹn Yínká tiẹ̀ tì kò yẹ kó jẹ́wọ́ tó bá sọ pé gbogbo èèyàn ló máa jẹ́ àǹtí ẹlọ́rọ̀ tẹ́ bá rọ́kọ ọkọ yín ló máa ojú òní tí yìí bẹ́yẹn ọkọ yín ló máa ra washing machine tó máa ra gbogbo ẹ̀ sínú ẹ̀ tí ẹ̀ ní mọ̀ pé kò sí nǹkan kan náà ni ẹ̀ ní mọ̀ ẹ̀ dẹ̀ tíra ẹ̀ gbìyànjú ibi tó tún yẹ kẹ́ ẹ tún mọ́kọ lọ́lọ́ kẹ́ ẹ ti mọ́kọ gidi ẹ tún lọ já ọkọ ọlọ́kọ bàbá brown shoe lẹ tún lọ já pé báwo ló ṣe máa lọ máa bá Esabod pín oko just imagine èèyàn tí Esabod jẹ tó jù lẹ̀ ìwọ wá lọ gbé egungun ẹja wá torí pé o fẹ́ oppress ìyọlọ àwọn ọmọ ẹ̀yọ lọ wọn ò ní class torí pé mo fẹ́ oppress yẹ ẹni bí ọ̀rọ̀ yìí ṣe rí nìyí o tí Lizzy bá ju Làbúbù sílẹ̀ ń sin rẹ̀ kí wá lọ hán Làbúbù torí pé mo fẹ́ figagbága pẹ̀lú Lizzy does it even make sense Làbúbù yẹn èèyàn tó ti parí iṣẹ́ sí lára kí wá lọ gbé Làbúbù wá sọ pé mo fẹ́ fi pẹ́pẹ́ Lizzy ẹjọ́ kí ló máa gbẹ̀yìn Adébímpé pọ̀ pẹ́rẹ́rẹ́rẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ó ti délé ilé bàbá ọkọ mi mo wáyò mọ́mì lẹ́ẹ̀ni ládùúgbò bó ṣe gbé yín tó ń chop yín tó ń ja yín lẹ̀ tó ń do yín tó ń ja yín lẹ̀ ẹ tún gbọ́ pẹ́rẹ́pẹ́pẹ́pẹ́ èèyàn tí ò tí ì fẹ́ yín ẹ sí ilé bàbá tó kàn bọ̀ ilé ọlọ́run máa ṣe tí mo máa lọ́kọ gbogbo bí mo ṣe ní mẹ́ńtà yìí náà àtẹ̀sílẹ̀ yín tó tẹ̀sí tì mí mọ́bì kan tó tẹ̀sí torí òun mi ó sọ fún yín pé tí ó máa yẹ pọkọ mi tó fẹ́ mi ó lè jẹ́ pé arò ní ìgbà wa because àtẹ̀sílẹ̀ yóò gbé wa sílé àwa tẹnuwò ò da yìí báyìí tó jẹ́ pé kò sí nǹkan tá a lè kò sí èébú tá a lè mú kò sí èèyàn tá a lè mú bù àtẹ̀sílẹ̀ yóò gbẹ̀yìn ẹ̀yin tẹ́ wá sọ pé ẹ dáa ju gbogbo èèyàn lọ kí ló wá ṣe yín ẹ tún mọ́ olúborí ẹ tún sọ pé olúborí ọ̀dọ́ ọ̀nà áńgẹ́lì mi mọ́mí áńgẹ́lì mi olúborí náà gbé ní áńgẹ́lì mi o ọ̀dọ́ ọ̀nà ṣé kí n tẹ̀ sí ṣé mo ti gba Jésù díẹ̀ mo ti fàyè mi fún Jésù mo sì lè padà lọ gba nǹkan mi padà ẹ ká ṣe ṣó olúborí àbí ká kan ẹja kúrò lórí ẹ ọjọ́ ọ̀rọ̀ ò tí ì pé ọjọ́ tẹ bá ṣẹ́rí tiyín nínú kúlà ló wà áńgẹ́lì mi Adébímpé o tún wá lọ mú áńgẹ́lì mi o tún gbé áńgẹ́lì mi sórí o tún bẹ̀rẹ̀ sí kígbe àwọn ará àjọ ẹ̀ wọn láṣọ wọn ló ń jẹjẹ wọn rí rọ̀ṣìrọ̀ṣì òun nìkan ló ń wo HOH o tún jẹ́ lọ́sẹ̀ ṣé èèyàn lórí kó má rówó rẹ̀ HOH ni òun nìkan ló ń ro gold òun nìkan ló ń gbé Hermes bag ó ṣàtẹnu mọ́ is Hermes Adébímpé ò mọ iye tó ń ta Hermes $20,000 ibo ló ti fẹ́ rí ìwọ tó jẹ́ pé $400 kan náà fi ra washing machine fún ìyàwó èlò náà fi ra washing machine tó lè afford $20,000 ṣé orí olówó máa jẹ́ àwọn èèyàn kan ti jù ẹ́ lọ wọ́n lè jù ẹ́ nù let them enjoy what they want they've worked for it although the work we but iṣẹ́ níṣẹ́ jẹ́ ọwọ́ aláìní láti máa ṣe kíni láti máa gbà fẹ́ni tó ní mi ò pọ̀fọ̀ inú bíbélì ló wà o ẹ lọ máa wádìí ẹ ọwọ́ aláìní bíbélì sọ síbẹ̀ pé ọwọ́ aláìní láti máa gbà fẹ́ni tó ní kì í ṣọ̀fọ̀ ó wà ní báìbù ẹ máa dé ń sìn ẹ máa sọ pé lẹ́yà tẹ́mu ó ti ń pọ̀fọ̀ ó ti gbéwò dání bíbélì ló sọ bẹ́ẹ̀ o mi ò mọ verses tó wà ẹ lọ Google ẹ máa rí bẹ́ẹ̀ so èèyàn ti ṣiṣẹ́ nìyẹn ó gbọ́dọ̀ jẹ̀gbádùn ayé ìwọ kàn ṣiṣẹ́ àṣedànù nínà wọn ní HOH gbogbo nǹkan you are jealous of that woman you surely when you are jealous it's easy to spot you are always jealous of women that are successful than you and sharing one thing about life ni pé ó dàbí mi bí mo ṣe wà kò sẹ́nibọ̀dì tó bá jealous mi tó máa ń ga tó mi
Be life from sharing. Because there are some things I do that you will share. So to ba worry me, to flourish, to ban jealous me. Oh, they got to me. That's how my whole life is. Because I am never jealous of anybody. If I see somebody do something, my life, my support. I'm not a jealous guy at all. So I didn't pay to battle if jealousy of people successful than you. Ọgbẹ́ Tòkunbọ̀ kò jẹ́ nǹkan kan, kò ní nǹkan kan. Ṣé o mọ̀ pé bó ṣe máa ń sọ̀rọ̀ Esabod nígbà yẹn? Bọ̀ ayé sì fẹ́ gbọ́ Esabod. Ìwọ náà create show kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbọ́ ẹ. In fact, ìgbà tó wá make it worse for yourself, ìgbà tó wá lọ associate mọ́ Lizzy. Tó wá jẹ dòdò tó lè sọ dòdò. Àtìgbà tó ń ṣépè fún ọ̀tá Priscilla. Ibẹ̀ yẹn wá ní ẹnu ẹ̀ tí wá kan. But with that being said, Adébímpé, yes, okay, go for it. Let everybody breathe. So to understand anything, jẹ́ kí Olúborí àti Kábíyèsí. Kábíyèsí is not complaining. They are just romanticizing Kábíyèsí. They are just shaking it for Kábíyèsí. They should give in traditionalist the version. Ṣé ojú tó ti mọ ní máa sọ pé òun money. Kábíyèsí and Olúborí, they've gone way back. Ṣé torí pé ó wá jẹ́ pastor sí tó bá ríyàn tó mọ̀ ẹni ọba and what is with you people? Ẹ̀yin tẹ́ gba ìlú òyìnbó bẹ ní gba wèrè bí eléyìí because I don't understand. This is a king in Yoruba land. You are Yoruba woman, Yoruba alone so. So when you see a king, you are not supposed to show respect, or you see an old friend. A king is not a traditionalist. He is a ruler. Only rule town. Way before the government come into existence, we use kings, baales. These are the people we use. You know what? All of a sudden they've turned to bá yẹ pé Jésù ló sì kò sí Jésù. So orí Olúborí níbi tó ti ń bó òòṣà ni. What is wrong with these people? Ẹni pé wọn lọ́pọlọ. She is greeting the king, which is an old friend of hers. They were playing and jubilating. So she's supposed to see the king and just frown. Wípé torí pé king ti jẹ́ ọba, kò yẹ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí ìmọ̀lẹ́nu. Ẹ wo ẹ kó ṣì jàre. Ẹ kó ṣì. Bọ́ ṣe rí ẹ̀yìn, most of problem tẹ́yìn ni pé ìyá oko ń jẹ yín látọjọ́ tẹ́ ti domi fún bàbá brown shoe mi ò rò pé anybody tún jẹ́ kẹ́ ẹ domi mọ́. Number 2, ìyá ọkọ ń jẹ yín kò sí anybody tó ń take care yín. Bẹ́ẹ̀ ni tó bá yẹ pé olọ́kọ ńlé tó ń fọwọ́ pa ẹ́ lára tó ń ṣe gbogbo ọkọ mi ń ṣe gbogbo tó rí fit mi ló ń massage gbogbo ẹ̀ ní lílá ni. So tó bá ní gbogbo ìtọ́jú bẹ́ẹ̀ yẹn you will not be gbogbo àwọn women tó ń bá jà yìí they are in husband's house and they are richer than you. That is why you have a problem with them. Because everything they've achieved, you can never have. And no man turn you're crazy if you don't have a man for a long time. That is just because jẹ́ pé wọ́n kàn jẹ́ ìjùlẹ̀ ẹ̀yin dẹ̀rẹ̀ òbó yín náà àti Jimmy torí kí wọ́n bá rí bí kú yín ṣe tó bí tó yẹn ṣe gbé gbá sínú ni. You are a nurse for the love of God. Báwo lẹ ṣe wá shapeless bẹ́yìn? Ẹ dàbí àwọn cartoon character ẹ̀. Eléyìí tó wá ní kùtò tóbi yẹn orí yín kéré gbogbo ẹ̀ kéré àyàlẹ́jì sí ẹ̀ lè work out ni. What is wrong with you as a nurse? Ẹ wá rí gbàgùgbàgù ìwèrè kan wá sọ pé you are figure 8. Tá a fọ́jú ọlọ́run má gbòjú lọ́wọ́ mi o. Ẹ̀yin náà inú yín wá ń dùn ẹ wá ń tan píọ́npíọ́n lórí gíní. Ọlọ́ èèyàn tó bá fẹ́ dóyún ó máa dóyún jẹ ní bí bàbá brown shoe náà ṣe máa ṣe. You better focus on your life than stalking people that are wearing HOH. Oh, they're over HOH, you know. Olúborí, it's not by wearing HOH or by carrying Hermes bag. It's not by good. Your church members are hungry. Torí pé Olúborí jẹ́ Jésù tó máa kẹ́ṣẹ́ aráyé lọ. Àbí èlò gan ló wà lọ́wọ́ Olúborí tó fẹ́ feed everybody. Kó ní kálukú lọ wá ṣẹ́ṣẹ́ ni. Your church members are hungry. Let them go and work. Ẹ lọ ṣiṣẹ́. Ẹ lọ wá ọrọ̀ ayé jọ. Ó wà nínú Bíbélì. Ẹ lọ ṣiṣẹ́. If you want money, you go and work. If you want a better life, lọ ṣiṣẹ́, make your money. There's no savior coming from anywhere to save anybody. Ẹ jọ ṣọ́nà náà ń print owó. Kò yé mi o. Ṣé Ọlọ́run ń print owó? Mo sọ kíní kan fẹ́yàn kan. Mo ní Dangote bó ṣe wà yẹn. Tó bá decide láti máa pín owó tó ní, he will become a poor man. That is just it. You know, everybody should get the fuck out and go and work. Èwo ni wèrè. Olúborí ò mọ̀ ṣe dáadáa. Kò yẹ kí wọ́n máa dé pẹ̀lú Kábíyèsí bẹ́yẹn. Camera crew dání. Then you know about it. When you reach your turn, no park camera crew. Àwọn olórí ọmọ wa wú. Ó yẹ kán lé wọn dànù kán tún gbà another set. Tó ń bá tún gbà another set ẹ̀yin náà lẹ tún máa sọ.
kò sí nǹkan tó lẹ́yìn lọ́rùn ẹ̀yin dẹ́yìn sọ pé kán gbà another set kí ló ṣẹlẹ̀ tó fi ẹrù yín sọ̀kò jáde kúrò nílé ọkọ. That is just it. This is why I tell you that when you come for the Oloris, any one of them, you go receive woto from my hand. That is just it. And Kabiyesi, please see, please stop fucking all these broke bitches, all these more orogologun debit ayati bitches. Ẹ má do wọn mọ́. Don't give. Ẹ wo. Orí-adé is a treasure. Ṣé ti understand? It's a privilege for them to even glance at it. Tẹ́ bá ń fi rich gbólá, tẹ́ bá fi ń dó àwọn ọmọbìnrin, ẹ kàn fẹ́ báyé wọn jẹ́ ni. They will be obsessed because you are the best thing you are the best pọ́nrán they can ever have. Àwọn ló ń dàfin rú, àwọn concubines. Tẹ́ bá tẹ̀ máa mú concubines. Ṣéyàn tí ó ń ṣe kí ní jàre wéyàn gidi ta àwọn tó níṣẹ́ lọ́wọ́ àwọn tó ní nǹkan ṣe these people are just broke bitches. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé ẹ máa service wọn ò tẹ̀ ní yọ yín lẹ́nu wọn ò ní yọ ìyàwó yín lẹ́nu kò dẹ̀ sẹ́nibọ̀dì tó máa gbọ́. Àwọn kan wà tó jẹ́ pé Kábíyèsí ń jẹṣẹ́ wọn bá a ṣe ń sọ̀rọ̀ kò dẹ̀ sẹ́nibọ̀dì tó mọ̀ wọ́n á máa gbowó ẹ̀ wá dẹ̀ máa ṣayé ẹ̀ kó deadly. Bọ̀ àwọn wèrè tó hàn lè fẹ́ yìí wọ́n fẹ́ dá ààfin rú torí pé wọn ò fẹ́ fẹ́ yín náà by force. Aunty, wọn ò lè fẹ́ yín ẹ kò má waste time yín. Telling your bloggers to be blogging the Oloris is a waste of time. The man is still never going to marry you. You are never going to be his baby mama. That one is for sure. You are still in nǹkan àlejò. Why don't you use the time and effort ẹ fẹ́ fi waste lórí pulling the Olori down? Why don't you use it on looking for another man, a good man for yourself? It's just a teeny tiny advice. Adapt. You are supposed to stop all your bloggers from blogging these people. They've done nothing wrong. They were the chosen. The Oloris were the chosen. They did not choose you. I am the chosen. I am the chosen. I am the chosen. AJ, who are you? They are the chosen ones. Wọ́n rí yín lẹ̀ kó tó mú wọ́n rí yín lẹ̀ kó tó mú wọn. Àǹtí, wọ́n rí yín lẹ̀ ẹ má jà parọ́ tọ́ra wa. Ẹ jẹ́ ẹ sọ fún yín lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ lè gbọ́ dáadáa. In case you don't understand, wọ́n rí ẹ ti wà ń bẹ̀ kó tó kó àwọn mẹ́fà o. Ẹ wà ń bẹ̀ kó tó kó àwọn mẹ́fà. Wọ́n rí yín lẹ̀ kó tó mú àwọn mẹ́fà. So auntie, if you can single-handedly do that without considering you, I don't think you're supposed to give him any light of day. He doesn't want you. I don't know how some women, they don't know when to leave. They don't know. Èmi ọmọ Ọlọ́run ìyá ẹ̀ ò lè níbo. Mo ti kúrò ńbẹ̀ yẹn, mo ti upgrade life mi, mo ti move on. Come on now, I am too, me. I am too this for all this. I'm not broke. Bad lọ́mọ now. Báyọ̀ lọkùnrin kan máa ṣe fi mí ṣakọ. But they know that what can they go back to? Nothing. Ìgbà tó hàn níṣẹ́ lọ́wọ́. Ẹ̀yin akúkú síbẹ̀. Ẹ jẹ́ kó kú ló wà kó fi wá ṣe tutù. Nǹkan ẹbọ ti dé. Kábíyèsí tó bá fẹ́ yọ yín lẹ́nu tó bá fẹ́ yọ wọn ẹ fi wọ́n ṣètùtù sọnù ẹ fi nǹkan kàn wọ́n lára. A ní ìdìlú kó tùbà kó túṣẹ. Ẹ jẹ́ à lo nǹkan abẹ̀mí. Àwọn tó ń yọ ààfin lẹ́nu yìí ẹ fi wọ́n ṣe. Kábíyèsí ẹ jẹ́ kó wọlé kó má jáde. Ṣèbẹ́ ní yàrá agbára síbẹ̀ ẹ jẹ́ kó sáré fi wọ́n ṣètùtù kílù lè tùbà kó lè ẹ jẹ́ kó máa lọ. Tẹ́ bá fẹ́ sọra yín jọ àlùmáńjírì mọ́ Kábíyèsí lọ́rùn kí ló dé olóko ti gbókó ẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ kúrò ń bẹ́ẹ̀. Na by force ẹ fẹ́ force ọkùnrin fẹ́ yín abájọ táwọn ọkùnrin ṣé kìí ṣe pé first marriage yín ẹ force ọkùnrin fẹ́ yín second marriage ẹ force oyún mọ́ lọ́rùn torí ẹ̀ làwọn ọkùnrin yẹn ṣe já yín lẹ́nà tọmọtọmọ ẹ tún ti fẹ́ lọ force ọmọ mọ́ Kábíyèsí nsìn. Ọlọ forceful entry Ọlọ́run ṣàánú mi ẹlẹ́dàá àyà mi ṣàánú mi o. Àjàgà ìwúwo mélèrú bàbá ṣàánú mi
bàbá ṣàánú mo bá yín gbàdúrà o mo bá yín bí kábíyèsí lè change my but bí mo ṣe ń wo yìí o àǹtí lẹ́yìn àwọn tó wọlé yẹn tí kábíyèsí bá tún máa fẹ́yàn bóyá máa fẹ́ pilot bóyá máa fẹ́ àbí ọmọ pírẹsidẹ́ǹtì bọ́sẹ̀ mú pẹ́yìn àwa ara wa ni wá àárín yín tán ẹ̀rí wa we see each other so kò lè yọ gbogbo yín lè máa wà okay eventually ẹ ṣáà lọ wá ṣẹṣẹ èèyàn méjì àwọn àlọ kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ àmọ́ láwọn ọ̀rọ̀ àwọn bíbọn ìkówó ẹran. Let me know what you feel about this video down below. God bless you. Have a wonderful, wonderful day.